ìròyìn àgbọ́gbárímú, ìròyìn kàyéfì, ìròyìn mẹ́rìírí. Ǹjẹ́ ó dáa kí àwọn ènìyàn kí wọ́n máa fi ìdájọ́ sọ́wọ́ ara wọn? Ó yà wá lẹ́nu, pàápàá jùlọ èmi nígbà tí mo kà á láàárọ̀ yìí nínú ìwé ìròyìn Daily Post, bí tí mo ti kà á pé wọ́n sun odidi ọba ìlú níná lóòyè, wọ́n sun odidi ọba ìlú níná láàyè. Ìlú ibo ló ti ṣẹlẹ̀? Báwo ló ṣe ṣẹlẹ̀ gan-an? Gbogbo ojú tó ń wò mí, mo kí yín a kú déédéé wòyí. Ẹ káàbọ̀ sí ìkànnì yìí níbi tí ẹ ti máa ń wò wá, tí ẹ ti máa ń gbọ́ wa lórí àwọn ètò ọlọ́kan òjọ̀kan. Ìròyìn kàyéfì mo mú wá fún yín láàárọ̀ yìí. Orúkọ tèmi ni Atẹnuwíjọ́, ìkànnì Atẹnuwíjọ́ TV ilẹ̀ ń wò. Báwo ló ṣe ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ni èrò tiwa gangan lórí ọ̀rọ̀ yìí? Òun ní pàtàkì tó jẹ́ kí n wá mú ìròyìn eléyìí gangan wá, bó tilẹ̀ jẹ́ pé ìròyìn pọ̀ tí a kà nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí, ṣùgbọ́n ní ìdí pàtàkì tí mo fi mú eléyìí wá kájọ gbé yẹ̀wò. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ní ìlú kan tí à ń pè ní ìlú Àgòdò town. Ìlú yìí wà ní abẹ́ local government Ewékorò ní ìpínlẹ̀ Ògùn ń bí. Ibẹ̀ ni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀, níbi tí wọ́n ti sun odidi kábíyèsí níná láàyè lóòyè. Kábíyèsí tí ẹ wá ro orí adé, ẹ sì ro ìrora, ẹ wo ìrora tí ẹni yìí máa jẹ kẹ́ tó fi ìdájọ́ sọ́wọ́ ara yín. Ohun yòówù tí ì bá ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ tá à ń wí yìí, lọ́jọ́ tó ṣẹlẹ̀? Gẹ́gẹ́ bí ohun tí public relation officer ọlọ́pàá, alukoro ọlọ́pàá Awon Idris Adamu tó fi léde kó tó di pé àwọn ìwé ìròyìn Daily Post wọ́n publish ẹ̀ jáde tí a fi rí kà. Wípé kábíyèsí lọ́jọ́ burúkú èṣù gbómímú yìí, òun àti àwọn ẹbí rẹ̀ ni wọ́n ní kí àwọn lọ, àwọn àtàbúrò àti àwọn ọmọ àwọn ni wọ́n ní káwọn lọ sí àtúnṣe burial ground níbi tí wọ́n sin màmá wọn sí, kí wọ́n lọ roko àyíká abẹ̀. Lílọ tí wọ́n lọ síbẹ̀ pẹ̀lú mọ́tò kábíyèsí ni wọ́n lọ síbẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún pẹ̀lú àwọn tí wọ́n bá wọn roko. Kò pẹ́ tí wọ́n ní tí wọ́n ń bẹ̀ ni wọ́n wo àwọn hoodlums kan bọ̀ lọ́ọ̀ọ́kán, àwọn jàǹdùkú tí wọ́n ń bọ̀, wọ́n kádà kó ban kó ọkọ̀ kó nǹkan wọ́n ń bọ̀, wọ́n wá ká wọn mọ́bẹ̀. Ṣé bí wọ́n ní ọba ló nílẹ̀, ọba ló nílùú, ọba sì bá lórí ohun gbogbo. Gbogbo yòówù tí ì bá ṣẹlẹ̀, kábíyèsí dúró pé síbẹ̀ mi náà ni mo nílùú, kí ló ṣẹlẹ̀? Ṣùgbọ́n ká tó wá tó fọ̀, wọ́n ti gbá kábíyèsí nípàkọ́ wọnú káà rẹ̀. Nígbà tí ìkan nínú àwọn hoodlums yìí tí wọ́n sì draft mọ́tò kábíyèsí pẹ̀lú ẹ̀, tí wọ́n draft ẹ̀ off, tí wọ́n wa mọ́tò kúrò ńbẹ̀ lọ sí kò jìnnà síbi tí wọ́n ní wọ́n wà. Wọ́n wá dé ibẹ̀, wọ́n park kábíyèsí, wọ́n sì lock ilẹ̀kùn mọ́ kábíyèsí pa. Wọ́n wá mú petrol, wọ́n dà sí ara mọ́tò yẹn, wọ́n dẹ̀ jùnà sí. Ayé ẹ mọ̀ dájú o. Wọ́n dẹ̀ pa kábíyèsí bẹ́ẹ̀. Wọ́n jó kábíyèsí níná láàyè lóòyè, ẹ̀dẹ̀ wò ó tó fi jóná láàyè. Ìròyìn yìí, àbúrò kábíyèsí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọdẹ́tọ́lá Òkúrìbídó, òun ló mú ẹ̀sùn ìròyìn lọ sí àgọ́ kábíyèsí, sí àgọ́ ọlọ́pàá, ẹ má bínú, sí àgọ́ ọlọ́pàá, kó tó di wípé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn àti àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Sontu kí wọ́n tó pawọ́pọ̀ ṣiṣẹ́ ìwádìí, tí wọ́n ṣiṣẹ́ takuntakun kó tó rí àwọn 11 nínú àwọn tó dáràn ẹ̀sùn yìí kó tó rí wọn mú. Nígbà tí wọ́n ń ṣe ìwádìí ẹ̀sùn yìí, kí ni wọ́n sọ pé ó fà á tí wọ́n fi pa kábíyèsí? Wọ́n fi ẹ̀sùn pé kábíyèsí ajagunbalẹ̀ ni wọ́n fi kan kábíyèsí, tí wọ́n fi pa, tí wọ́n fi sun níná láàyè. Tó bá ti ẹ̀dọ̀ á rí bẹ́ẹ̀, ṣó yẹ kí wọ́n sun kábíyèsí níná láàyè ni? Tí bó lè yẹ kí wọ́n lọ sọ ní àgọ́ ọlọ́pàá àbí gbogbo tó bá jẹ mọ́ bí ìjọba wà ńbẹ̀ tó yẹ kí wọ́n fẹjọ́ sùn ìjọba kó tó di pé wọ́n wá sun kábíyèsí, wọ́n sun níná láàyè. Ṣùgbọ́n wọ́n ti mú àwọn 11 nínú wọn o, bó tilẹ̀ jẹ́ wípé wọ́n sọ àwọn tó rán wọn, wọ́n ní àwọn kan. Ṣùgbọ́n tẹ́ bá ka ìwé ìròyìn Daily Post, ẹ máa rí ìròyìn tí mò ń sọ yìí ńbẹ̀. Ohun tó ṣẹlẹ̀ yìí, wọ́n ní January 24 ọdún yìí ló ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n parí ìwádìí wọn, ó ní wọ́n fi ìròyìn léde fún aráàlú láti gbọ́. Àkíyèsí tèmi lélẹ́yìí, gbogbo ojú tó ń wò mí, etí tó ń gbọ́ mi. Ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀?
só yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí ọba ìlú bó bá ń ṣẹlẹ̀ ní ìlú ibòmíì kò yẹ kó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Kí nìdí? Ìdí ni wípé àkọ́kọ́ ọba ba lérí ohun gbogbo, ọba ló ní ìlú, ọba ló nílẹ̀. Béégún bá hu bí, béégún bá hu rí, béégún bá ṣe bí, béégún bá ṣe rí. Wọ́n máa ń fọ̀nà àgbàlẹ̀ jìn ní fún àwọn kábíyèsí. Immunity wà fún àwọn kábíyèsí náà. Ní ìlú tó lọ́ba tó níjòyè tó ní ìjọba, ẹnìkan gbọ́dọ̀ máa fi òfin sọ́wọ́ ara ẹ̀. Ẹ wá máa wọ ẹ̀yin tí ẹ jẹ́ kábíyèsí wa náà o. Níbo ni ẹ fi agbára àwọn bàbá wa sí? Àbí ẹ lọ sí Ìlófin ni? Àbí ẹ ò ṣètùtù kẹ́ ẹ tó dé orí àpèrè? Gbogbo ọba tó bá ti lọ sí Ìlófin tó bá lọ sí orí àpèrè, tó bá lọ sí Ìlófin tó lọ sí ilé agbára kó tó gorí àpèrè, irú àwọn nǹkan báyìí ò gbọdọ̀ máa ṣẹlẹ̀ sí wọn. Nítorí wípé níbẹ̀ ni wọ́n ti jẹ agbára oríṣiríṣi. Agbára ìfura wà, agbára immunity ti wà láyé àtijọ́ kó tó di wípé àwọn ìjọba wa ṣẹ̀ṣẹ̀ introduce immunity tiwọn. Kábíyèsí lẹ́wàá he bí ẹni he ìgbín, ọba ìlú lẹ́wàá he bí ẹni he alábàáhùn láyé àtijọ́. Lẹ́yìn kété lọ́fọ̀ọ́ ṣe irú ẹ̀ gbọdọ̀ máa ṣẹlẹ̀ sí kábíyèsí. Gbogbo ọba tó ń gbọ́ mi, ọba aládé ilẹ̀ Yorùbá, èmi ò sọ ìlú ibòmí, ẹ̀wù bẹ́ẹ̀ bá ní agbára ẹ lọ́wọ́ agbára fún agbára. A ti ń gbọ́ ṣùgbọ́n kò dùn gbọ́ létí, kò yẹ ká máa gbọ́ bí wọ́n bá ń he aráàlú kóbókóbó tó bá ń kidnap gbogbo èèyàn, kò yẹ kó máa kidnap ẹ̀yin ọba nítorí pé agbára wà tó yẹ kẹ́ ẹ máa lò. Èmi ò mọ̀ bóyá ẹ̀sìn ó ti gbà á lọ́wọ́ wa, ẹ̀sìn Islam, ẹ̀sìn Kristẹni, àbí agbára wà níbẹ̀ ẹ lọ wá agbára lọ́dọ̀ wọn náà. Ẹ má jẹ́ àgbọ̀mọ́ pé wọ́n ń sun ẹ̀yin kábíyèsí ná, wọ́n ń gbé adé yín kúrò láàfin orí adé. Adé gangan tẹ́ dé sórí agbára ni, ìrùkẹ̀rẹ̀ ọwọ́ yín agbára ni, ìlẹ̀kẹ̀ tó wà lọ́rùn yín agbára ni. Bẹ́ẹ̀ bá ní agbára ẹ lọ wá agbára kún agbára, kò ṣeé dówò torí wípé díẹ̀ nínú àwọn tí ẹ̀ ń ṣe ìjọba lé lórí ọ̀tá yín ni wọ́n. Gbogbo ojú tó ń wò mí, etí tó ń gbọ́ mi, ìkànnì Atẹ́núwíjọ́ TV ilẹ̀ tí ń wò. Atẹ́núwíjọ́ TV, Atẹ́núwíjọ́ lórúkọ mi. Ẹ bá mi share program yẹn, ẹ bá mi like ẹ bá mi subscribe sí àwọn ètò tí à ń ṣe gbogbo. Ìmọ̀ràn tèmi sí ẹ̀yin ọba ládéládé àti lóyèlóyè ni wípé kò yẹ kí wọ́n lè máa mú yín bí ẹni múgbìn. Bí ẹ ò bá lágbára ẹ lọ wá agbára kún agbára. Ẹ̀yin ni ojúgbà wa, ẹ̀yin ni à ń tẹ̀lé. Nígbà tó bá ti wá mú ẹ̀yin kábíyèsí, ẹ̀yin ọba tó bá ti mú yín kóbókóbó, ibo ni kí àwa ó máa sálọ? Àwa tí a jẹ́ tí ẹ̀ ń ṣe ìjọba lé lórí, nígbà tí wọ́n bá ti mú olórí, níbo ni kí àwọn èrò ẹ̀yìn ó máa gbà lọ? Ẹ jí gìrì, ẹ jí, ẹ má sùn, ẹ̀yin kábíyèsí. Agbára wà bíi tàtijọ́, ẹ̀yin lẹ lo agbára àwọn bàbá wa bíi tàtijọ́. Mi ò ní sọ jù báyìí lọ. Títí ẹ ó tó fi pàdé mi lórí àkọ́tún ètò nígbà míì. Ó dìgbà.